What is really going on in our society? Religion, we need more truth sayer. I need more people that empower brain one. Because somebody lower brain me. Church tó lọ yẹ kó ti mọ tó pè ní pé pastor tó yẹ kó ti kọ pé no, you need to empower yourself. O good ní nǹkan báyìí. Lè bá wo Jésù táwa ń tẹ̀lé ìyá mi. Gbogbo nǹkan báyìí ni Jésù ní. Ẹni tó jẹ́ apẹja, ẹni tó jẹ́ doctor, gbogbo ẹni Jésù kú mọ́ra. Àwí ṣáà ń kó gbogbo àwọn people yẹn mọ́ra. Lórí church balance ti lé ní. Gbogbo àwọn tó tẹ̀lé Jésù pátápátá, they are professionals. Òun náà ni táwọn kan bá ní pé kán má lo oògùn máa wò pé òkè nígbà tẹ́ bá ní kán má lo oògùn kí ni dé dókítà kí ni jẹ́ tí Jésù ní dókítà ní àdẹ̀rí ibi tó ti condemn ẹ̀. Pastor to preach, bring your anointing on air. Ní sọ pé fún the hospital, we are àṣeyẹn mọ́. Àbí the faith wa lórí nǹkan tí ò ṣẹlẹ̀, lórí nǹkan tí ò ṣẹlẹ̀. Ẹni tó jẹ́ tíṣì mẹ́mbà ẹ̀ wípé come, this is way to do it. Ṣé olóòkọ́ṣẹ́ tẹ́lọ̀ ó jẹ́ apẹja. O jẹ́ kankan o ti ṣe pé jọ Monday o please o tètè dé ọjà má jẹ́ ọ̀lẹ ìwọ tẹ́lọ̀ o tó bá ti rí customer o teach wọn pókè o tètè bọ́tà lọ wá customer bí o máa lọ ṣe káàdì ni tell people advertise yourself lọ sí gbogbo títì ṣe yẹn àwọn obìnrin wọn lose ground ẹlòmíì ò ní kúrò tó fẹ́ ṣe kì í ṣe pọ̀ lẹ́ni because teach ó dé jọ Sunday ló máa kọ́ dé church teach wọn. Obìnrin tó jókòó sí church di 6, 7, 8 ní alẹ́ tẹ̀dẹ̀ mọ̀ pé ọkọ ìwà church tó jókòó tó bá jókòó ní Sunday kìíní Sunday kejì Sunday kẹta Sunday kẹrin títí ọdún kan ọdún kejì ṣé ọkùnrin yẹn ṣé tó bá fi Sunday lọ fi ń ṣèranù ṣé a máa sọ pé ó jẹ̀bi lọ títí. ìranù dey blame ẹ because ẹtú wá gbọ́ prophetess ṣé mọ̀ pé tó bá ti ń da aago mẹ́fà aago méje aago mẹ́fà láti lọ́lé yẹn they will destroy our home. Or destroy his home because ọmọ àríyàn sí pé bàbá mi níwájú ìyáálé tẹ bá ti délé ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ di ìyá lọ́wọ́ bẹ́ẹ̀ kò lérí kankan bàbá mi tẹ bá ti délé ẹ lọ́wọ́ bí ibùsùn yín ṣẹlẹ̀ wọ́n mi sínú ilé ibi tó bá ti ń wọ́n omi tọ́pọ̀ ẹ̀ ò mọ́ pa ẹ̀ tó ń wọlé lórí mọ́ nínú ilé àfọwọ́lé rán pé kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú ìyàwó mi àwọn nǹkan tá à ń teach bẹ́ẹ̀ náà ni goes to Muslim or babaláwo okay sí tó bá jọmọ babaláwo onísìn I like it when you practice your religion tó bá jọmọ babaláwo tó fine tó gbé àgbékọ́rùn bí bàbá yẹn sọ fún ẹ pé tó bá ti délé o èmi máa láìkì ṣẹṣẹ ẹ jẹ́ ká má ọkọ ẹ wá ń sùn bàbá ẹ wá sọ fún ẹ pé tó bá ti délé o bá mi gbé sọ́run àdìo tí wọn náà délé wọn gbé kíní ẹ ṣe àgbékọ́rùn yẹn o gbé sọ́run ọkùnrin ọlọ́kùnrin ṣé ilé ẹ ò ti dàrú ṣé àwọn parent ẹ tradition ò ti dá lérú bàbá ẹ jẹ́ àfà wọ́n sọ pé òkè òun wojú Ọlọ́run o máa po ọ̀tún fún ẹ inú ọ̀tún yẹn mo ti di tíra kan síbẹ̀ o kó lọ gbé sínú kọ̀rọ̀ yàrá ibi tọ́wọ́ ò ti lè bá débẹ̀ bí àyàwó ẹ ó lọ wo bẹ àbí ọkọ ẹ lọ wo bẹ ó lọ rí kiri orí tíra nínú ẹ ó máa rò pé ògùn lóde as a Christian náà wọ́n sọ pé mú ìmọ́lẹ̀ mẹ́ta yìí o ìmọ́lẹ̀ dúdú àti funfun kò so wọ́n pọ̀ kó bá ti so wọ́n pọ̀ pẹ̀lú òwú dúdú pẹ̀lú òwú funfun pẹ̀lú kíní lọ fi síbi ibi abẹ́ ìbòrí ẹ you understand ọkọ ẹ wá lálàá ó kọ̀ lọ wọ abẹ́ bẹ́ẹ̀dì lórí nǹkan tó gbé síbẹ̀ ṣé religion ti fọ́ọ̀kì ń balẹ̀ ẹ̀jẹ̀ báyìí you understand báwo la ṣe lè ṣe àtọ́sùn ẹ mọ mistake táwa dúdú máa ń ṣe a máa sọ pé ẹ̀sìn táwọn òyìnbó gbé wá ẹ jọ ẹ má bínú o at least mo ti ṣe jọ́ bíi at least àmọ́ àti fẹ́ẹ̀ tó 1.5 years nílùú òyìnbó yìí ẹ jọ church òyìnbó mélòó lẹ rí tí wọ́n ti ń lo 6, 7, 8 hours ní church. 2 hours ní minimum of 2 hours. tó báwo la ṣe wá ń blame àwọn tó jẹ́ pé nǹkan tó gbé wá fún wa nǹkan tó dáa tó fi ìlànà sílẹ̀ tá a lè rọra ṣe níwọ̀nba kan ní kálukú balẹ̀ ayé ẹ̀ka lọ́wọ́ a ṣe máa ṣe aeroplane tiwa tílùú wa máa fi ní plane táwa wá jókòó gbogbo àsìkò táwọn fi ń wá plane táwa jókòó táwa sọ pé Jésù nígbà tílùú wa bá ń bàjẹ́ táwa máa sọ pé àwọn gbẹ́sìn wá táwọn náà kan ṣọ́nrán wa ní gbogbo nǹkan táwọn ṣe ìta. ìyá mi o the best thing that can happen to black òun ni ẹ̀sìn yẹn yẹ kó fún ẹ lọ́gbọ́n àti ìmọ̀ àtòyé ni kò yẹ kó destroy yẹn. And yamio as a Christian ìran ò sí fún ẹ wàá lọ jókòó sí jọ Sunday tó yẹ kó ti tètè lọlé wàá lọ jókòó pé fẹ́ràn olùṣọ́ yẹn kó gbàdúrà fún mi ìran ò sí fún ẹ níjọ́ tó bá ti pronounce pé wọ as a Christian tó ti baptize ẹ tó ti ṣe gbogbo ẹ ìran ò sí fún ẹ mọ́ àsọtẹ́lẹ̀ ló wà fún ẹ. ó wà níwájú Ọlọ́run àpò tẹ́ḿpìlì ti fàyà ó ti ní personal relationship with God. ẹ mọ Nàìjíríà aago 8 àárọ̀ Apostle nǹkan tí mo sọ Israel ló mórí ní o church tí èrò máa pọ̀
mo láti béèrè lọ́wọ́ sísá mi pé àǹtí mi employment rate pọ̀ gan nílùú yìí o báwo náà ṣe lérò tó pọ̀ tó yìí nínú ní ṣé wọ́n lọ bí iṣẹ́ ni. lọ́kẹ̀ ibi iṣẹ́ bo. wọ́n ní 14 days service mo ní so ó dẹ̀ máa kún báyìí for 14 days president ìlú yìí níṣẹ́ ṣe. wọ́n níṣẹ́ ni ìyá mi kì í ṣe fúnṣẹ́ tẹ́lẹ̀ ní máa ń blame wọn mo ti rí pé it's not their fault it's the olórí burúkú tọ́lọ́run fún ní èrò instead of them to empower them instead of them to speak to their inner soul. wọn ò ṣe yẹn ìwọ̀nba 100 naira 200 naira 300 naira wọ́n ti calculate pé tí 1000 bá wá ó máa dá 1 naira 50 naira wọ́n ti calculate ẹ̀ ó ti ẹ̀ reach pocket wọn ni and wọ́n ti gbàgbé pé wọn ò ní place lọ́rùn they have no place torí pé gbogbo crowd ń yé ìlú wọn they have no place in the kingdom of God it's as simple as that any man of God woman of God tó bá lè empower tó bá lè speak láti kọ́ àwọn èèyàn ẹwo tí Jésù sọ fún àwọn Peter only you will be a fishers of men you understand òun ló fi lè ráyè ṣiṣẹ́ yẹn báyìí tó jẹ́ pé àwọn leader wa ẹ̀sìn ẹlòmíì tó jẹ́ pé kó ṣe rẹ̀ dáadáa dẹjú ẹ̀ sílẹ̀ kó wẹ̀ tó máa fẹ́ àti sọ pé religion ló máa bá lọ àwùsùbìláì ní lórúkọ Jésù ní Ògún ní ọkọ tó bẹ́ fẹ́ kò mú wá síbi Ògún kó wá forí balẹ̀ ṣé tí ó fọ́pọ̀ yóò tó bá tí lọ sí dàbí ìyàwó yẹn kó mú lọ sí di Ògún kó forí balẹ̀ ìwọ ọkọ tó jẹ́ Christian yẹn ṣé tó bá tí wọ́ ìyàwó ẹ pé tó bá ti lè bẹ́ẹ̀ lọ sí church character ẹ ló máa jẹ́ kí ẹni tó ń fẹ́ tẹ̀lé lọ sí church ẹlòmíì ní bad character ó dẹ̀ expect kí partner ó tẹ̀lé wọn lọ sí church ok sí ó dẹ̀ mọ̀ kọ́kọ́ ẹ anything tó bá ti kọjá 3-4 hours ẹ̀mí ò gbé ebi máa pa bàbá mu lọ pé bàbá kínní mi ò ní sọ́jà torí pé mo lọ church láàárọ̀ ẹlòmíì àfọkọ ilé àfìyàwó ẹ̀ lẹ̀ láàárọ̀ torí pé mo lọ church àjẹ́ ìyàwó ẹ̀ sílẹ̀ torí pé ìyàwó ẹ̀ ò tètè jí àwọn nǹkan báyà kì í sọ ìbúrẹ̀ pé nílò ìbò among Nigerians nílò ìbò tá a wà yìí and I thank God for opportunity Ọlọ́run fún wa láyé yìí pé we are able to travel you understand. wípé orí ọ̀fẹ́ gidi lẹ́sọ̀ yẹn ta orí ọ̀fẹ́ ńlá gidi gbáà ni orí ọ̀fẹ́ tí ọba tíráàpù aláìsí ọba tíráàpù kódà ẹ máa bí ìgbé bọ́sẹ̀ sí láyé náà ṣe Nàìjíríà ni Ọlọ́run bá ń gbé. àtàwọn tó bí sílùú òyìnbó tó gbé lọlé tó padà wà láàrin Ẹ̀gbá orí ọ̀fẹ́ ńlá orí ọ̀fẹ́ tó dẹ̀ fún wa ni pé everybody ń fẹ́ra wọn tó gbègbè ayọ̀ láìsí religion bẹ́ẹ̀ and it's working fine nígbà tó bá padà lọ́lé làwọn òbí ẹ̀ bá mọ̀ pé ok Muslim ni Sister Kafaya Christian ló padà fẹ́ o Muslim ni Christian ni brother Ibrahim ló padà fẹ́ o sister Àjíkẹ́ Oyin Ifá Oyin àgbà tó dé ìlú òyìnbó ó padà fẹ́ Jeremiah o a máa kóra yín lọ́dẹ pẹ̀lú àwọn ọmọ they will accept you guys so ẹ jọ ìwọ tó wà Nàìjíríà Ọlọ́run ẹ tó mọ̀ kó fi wò ó pé ṣé Christian ni lóhun ẹ fẹ́ bóyá pé Muslim ni bóyá pé babaláwo lóhun ẹ fẹ́ but practice love ìfẹ́ ni fẹ́ kẹyọ̀ jáde ń bẹ̀ and this will set ó máa fi ẹ́ sí ọ̀nà tó dáa and gbogbo ọ̀nà tó bá fẹ́ wá ìmọ̀ díẹ̀ mọ́ ìrìnàjò as a woman má jẹ́ local woman má dẹ̀ jẹ́ local man fi ìmọ̀ díẹ̀ sí lọ wá gbọ́dọ̀ kọ́ ni kò mọ̀wé kọ you understand bí sọ́rí ẹlòmíì ò gbéwèé but lọ jókòó síbi tí ọ̀rọ̀ ìmọ̀ tó bá ti ń gbọ́ bẹ́ẹ̀ tó bá ti ń gbọ́ pé ìmọ̀ tó mọ̀ yẹn tó tí o bá ṣe báyìí o lè rí result báyìí ọmọ dìde gbéṣẹ́ ẹ̀kú máa lọ. The bottom line as a woman mo máa ń sọ jẹ́ obìnrin tọkùnrin lè fọwọ́ sọ̀yà jẹ́ obìnrin kó lè jẹ́ ọkùnrin tí ó máa wà pé dìá kó máa fi dìá pè é tẹ́rí ṣìnà Ọlọ́run ló máa ń yọ lé inú ayé ọkùnrin o because ibi tí ayé dancing èmi máa ń bẹ gbogbo àwọn tó súnmọ́ mi ní tọ́jú rẹ̀ pé wá máa báyọ̀ wọn sọ̀rọ̀ ọmọ tí wọ́n rẹ̀ ṣe dáadáa because àwọn obìnrin tó wà lẹ́ẹ̀lẹ́sìn tó bá ń gbọ́ bàbá lion they will snatch anything snatchable tó bá kọ̀ yí tó lọ́ fún ọkọ ẹ tó lọ́ fún freedom jù ọmọ freedom tó ń fún yẹn ó máa padà wá bẹ́ẹ̀ ni o ó máa padà lọ́kọ̀ gbogbo àwọn pastor big pastor wá ní pé ẹ bá mi ẹ sọ fún dáàdì tó mi ẹ sọ fún ìyá tó mi kọ́ dáríjì mi nìkan wọ́n máa padà gbọ́ ni àwọn tó wà lẹ́sìn ìyá mi wọ́n ti pọ̀ jù. jésù wá ní pé a padà sí ọ̀rọ̀ tá à ń sọ gangan nípa religion àti
tí ìmọ̀ ò bá ṣọ̀kan nípa religion, it can break home. And whereas really and truly it shouldn't happen like that. bẹ́ẹ̀ni But the way táwa fi gbé religion ní Africa, marrying an opposite religion can be a real problem. Mọ́mí, mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ yín mà. Sir, Any pastor ni bẹ́ẹ̀ni sir. ní abroad mà. Bẹ́ẹ̀ni Wọ́n á sir. rí àwọn church, àwọn big church pé even àwọn tó fi ń concert àwọn church yẹn gọ́sẹ̀ gan-an wọ́n máa ń concert at least with huge amount of money. Mo dẹ̀ máa ń rí i pé àwọn ìmọ̀ lọ church níbẹ̀ yẹn wọn kì í wọ́n máa ń donate owó voluntarily ni wọ́n tó bá pọ̀ ní cent àbí any amount tó bá ní wọ́n máa fi sílẹ̀. Mo wá pé báwo ló ṣe ń tó bá fẹ́ ṣe àti tí church bá ní issue tó fẹ́ renew church àti tó fẹ́ ṣe renovation or something báwo ló ṣe ń ṣe with amount táwọn fi sílẹ̀ because wọn kì í máa ń gbówó àwọn èèyàn. Ṣé no kò ṣe pé wọn kì í gbowó lọ́wọ́, ó depend lérú church tẹ́ bá ń sọ. Kò kí ń ṣe pé wọn kì í gbowó lọ́wọ́ àwọn catholic ló wà níbi tí mo wà nílùú tí mo wà yìí catholic wà ń bẹ àti catholic àti ibi aṣọ tó bọ̀ sí. àwọn catholic wọ́n ní tiwọn, àwọn ò ní sọ pé kẹ́ mú ìdá mẹ́wàá wá, bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn kan wà nínú catholic tó yẹ pé they give all. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ṣe discuss ẹ̀ pẹ̀lú àwọn catholic tó ń gbé kó sí wa. Ẹ ká sọ. Ṣé mọ̀ catholic àwọn sister wọ́n máa ń ṣiṣẹ́, wọ́n kó gbogbo owó wọn sínú church ni, then the church will now look after them. Àwọn dẹ̀ ń ṣiṣẹ́ full time. Do you understand? They have a big organization that supports their church. And even the Bible does not tell pé ẹ̀yin church àwa gbogbo àwọn nǹkan tó kàn dé go radical náà ló máa di pé dandan tó o bá ti san owó kinní kan o, aburú dé o, ikú dé o, wàhálà dé o. Àwa sọ Ọlọ́run di ẹrù tí Ọlọ́run ní ká ní fún òun. Do you understand, sir? Yeah. It is not the fear pé ó máa pa mí o, ó máa jẹ mí o. Ọ̀wọ̀ pé ọmọlàkejì mi nìyí, jẹ́ kí n fi ọ̀wọ̀ fún Ọlọ́run ló dá ẹni yìí, mi ò ní àṣẹ láti tamper pẹ̀lú ẹ̀, mi ò ní àṣẹ láti. Ìyá mi fẹ́ fi kọ́ ọ̀rọ̀ yín. Bẹ́ẹ̀ni sà. Ma stop nsìn kẹ́lẹ́ ma continue lọ. And 99% of our preachers are push people mind our members were to give more to people outside. People in the church. Bible suffered, especially people in the house of God. We should support them. Pushing one. But in your Sunday, my preaching today, please give more to people you know that you don't know. Preaching wow, King Lord Bear. You know you both are the Waima. They are the doers of the word. They will give. You understand? People will give from their bank. Elomi, any shop. What is a very charity? Only if you don't give to God, give to others more. Question tí uncle béèrè tí of course tèmi tá bá ní gathering of people tí a dẹ̀ rí pé nǹkan kan need láti ṣe ní church, gbogbo wa la máa contribute papọ̀ láti tún nǹkan yẹn ṣe according to question tí uncle Atman béèrè lọ́wọ́ mi. Gbogbo wa la máa contribute papọ̀, but it won't be a case of pé ká máa sọ pé every Sunday tó bá dáadáa mẹ́wàá o, Ọlọ́run máa pa ẹ́ o, Ọlọ́run máa jẹ́ o. You understand? So kí wá ní Jésù kú fún? You understand? Kí wá ní Jésù kú fún tá bá máa fi kú dẹ́rù bá àwọn èèyàn? Àbí ká máa sọ pé ẹni tí ò bá san owó ó máa poverty máa jẹ́ neighbor ẹ̀. Gbogbo àwọn nǹkan ṣé rí Nàìjíríà ẹ wò àwọn Áfíríkà ní gbogbo kíní yìí ṣe kíní sí o. Àwa lábá ìgbàgbọ́ jẹ́ o tá bá jẹ́ pé a padà sí irú ayé ìgbà tí ìyá bàbá mi tá à ń lọ ṣọ́ọ̀ṣì ká máa jó mùkúlùmùkẹ́ máa jó fọlọ́run. Orin yẹn ti pẹ́ gan, mo wà ní ọmọ kékeré 5 years old tí mo orin tẹ́ ń sọ yìí. You understand, sir? Ìgbàgbọ́ ti kúrò ní gbogbo àwọn kinní yẹn. Àwa ti sọ di ṣé mo ìgbà tí àwọn radical Christianity tó bẹ̀rẹ̀, we just thought it was the best and everything. You understand? But
ìgbà tó wá pé àwọn nǹkan tó wá fi fún Christianity bẹ̀ṣẹ̀ wọ́n rí àwọn tó máa wá blame Christianity yẹn wọ́n á ní òyìnbó ló gbé wá bẹ́ẹ̀ tí nǹkan tó òyìnbó gbé wá yàtọ̀ sí nǹkan táwọn practice. dábìlì èmi ẹ kà sẹ́ pé ìgbàgbọ́ ni mẹ́tẹ̀ẹ̀ta ó máa lọ pray tó máa ní tó bá ó máa ra owó epo ó máa ra táwa a máa fi lọ bọ èṣù tó bá lówó láti jẹun fún so ànílè bọ èṣù yẹn. èmi tí mo gbé ṣòro wá sọ́dọ̀ tí mo dẹ̀ máa kọ́kọ́ lọ ra ẹran láti fi bẹ èṣù tí bá lọ sí ọ̀dọ̀ mọ́ṣáláṣí tó jẹran tí bá lọ sí chọ́ọ̀chì tí ì bá lówó mọ́lẹ̀ yẹn tí ì bá lówó kinní yẹn ṣé àdúrà mi ò ní gbà tó bá lọ sí bọ́ọ̀sì náà pé ó máa rẹ ìdíyẹ funfun wọn báláwo gẹ́tẹ̀ a máa jókòó àdúrà o owó àdúrà máa lọ ṣètọrẹ àánú tó bá lówó yẹn ń kọ́ ṣàdúrà ò ní gbà ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó ní tó lè làbí lọ́yẹ̀ nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn they are all the same kákọ̀ọ́ ká fi ṣẹ̀rọ wà láàrin mi wọ́n gbọ́ yín sà. mọ́mì ṣẹ́rí pẹ́ẹ́tì mo bèrè lọ́wọ́ ilé kan ṣẹ́rí mo ti bèrè the same thing lọ́wọ́ ẹni tó jẹ́ ọ̀gá mi tẹ́ pé tí mo ń bá iṣẹ́ tẹ́ pé Christian lòun náà so ó wá sọ̀rọ̀ fún mi láàrin yẹn ní nílùú tí mo wà bóyá mi mọ̀ bóyá every country bóyá bó ṣe rí nìyẹn ní European country so nílùú tí mo wà ó ní pé from day one tó bá ti wọ náà olú ìwà tó bá ti bẹ̀rẹ̀ pé kí ni religion yẹn tó bá ti pé either Christian or Muslim yẹn so wọ́n sọ pé Muslim yẹn so ó ní iye owó tó máa yọ nínú salary tó bá ń gbà or even ń gbowó government anything pátá tó máa yọ ṣe pé owó yẹn because government máa ń support the church and the mosque in time pé tó fẹ́ ṣe innovation or anything ó ní kó ní iye owó tó máa yọ because ní ṣẹ́rí mi lè pàrọ̀ fún mọ́mì. ṣé Germany lẹ́wà. yes Germany mo wà. Germany mo mọ̀ pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ torí ibi tọkọ mi náà ti wá nìyẹn Germany ni mo mọ̀ pé wọ́n ń ṣe kìíní yẹn lẹ́yìn. so wọ́n máa ń yọ owó bọ̀ tó máa ń yọ yẹn ẹ mọ̀ bí €1 or something ẹ̀wọ̀n owó kékeré wọ́n máa nínú owó ẹ̀ so wọ́n fi ń contribute ẹ̀rọ sàn sí church àbí mosque ṣáàkì Muslim àbí Christian yẹn from day tó bá ti wọlé wá so bó ṣe máa ń ṣe nìyẹn so ìtorí ẹ̀ àwọn individuals wọn kì í máa ń sọ pé àkọ́kọ́ gbowó sílẹ̀ fún church ẹni tí ara tó bá lè ṣe ní tìbá yẹn gọ́ọ̀mẹ̀ntì máa kárí ẹni tì pàwọ́tà ni so òun sọ ní àwọn kan báyẹn sìn mi ò tí ì ever rí pẹ́ nìkan but àwọn kan máa ń ṣe bí àwọn àgbàlagbà nínú wọn tó ti ọkọ̀ máa wá pé òkè wọn wá fún ṣọ́ọ̀ṣì ní nǹkan báyìí tó bá wù wọ́n fúnra wọn voluntarily. ṣé ẹ mọ̀ pé òyìnbó ló dá owó jù fún church bẹ̀tẹ̀ bí wọ́n fi ṣe ìwé táwọn àdúgbò fi ń ṣe. wọ́n dá voluntarily ni kò ṣe mandatory. voluntarily wọ́n lè kọ́ máa wù wọ́n. Apostle mo máa sọ kíní kan fún yín there was a time ní ìlú òyìnbó yìí ní street tí mò ń gbé gbà yẹn mo ṣe máa ń lọ sí kérúbù mo wá ṣe operation etí mo wá ní kí n má lọ síbi táriwo wà so mi wá fẹ́ lọ sí church wa so mo á lọ sí church tó wà ní títì ilé mi tó jẹ́ church òyìnbó tí ẹ bá rí àwọn bùkátà tán gbé sílẹ̀ they no jokes there was like things that would cost 3 million tí mo ti ń wò wẹ́rẹ́ pé mi ò gbọ́ rí pé bó lẹ́ ti fẹ́ rí adúrú owó yìí in less than a year wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ as I just few weeks péré ni mo fi wà off tí mo lọ síbẹ̀ yẹn. If you see the people that were donating millions, thousands, only 100,000, 200,000, ní ìlú òyìnbó yìí àwọn òyìnbó tán ní owó. But it wasn't by force. They said just that we church need redecoration. They want to make the church look modern and everything. Wọ́n dẹ̀ sọ àwọn chair tó máa lò very expensive chairs. Àwọn church ti wà, wọ́n máa wú ẹ bọ́ta ni níwájú prophetess Yínká. No, Mr. Faris, àbọ̀yẹ̀ máa sọ ilé pé ìwọ tó bá fẹ́ pàdé Grace láàárọ̀ ọ̀la come out with bí 100 million àwọn agbówálẹ̀ from 100 million 50 million 20 million títí tó ní 1,000 naira wọ́n lè gba gbóló àpò àwọn èèyàn tán ẹlòmíì owó tó ẹ̀kọ́ lọ fi sanwó school ọmọ akóólẹ̀ tó lóun fẹ́ gba blessing ẹ̀wò all those things ṣẹlẹ̀ kọ́ lọ́n ṣàánú fún wa. Apostle nígbà tí mo kúrò níbi kan yẹn wọ́n sọ mẹ́sẹ̀gì fún mi. Wọ́n ní ìyá máa jẹ ọ̀tá mi torí pé kìnìkan ṣàṣọ gbogbo ẹ̀ mo ní ń bò. Ọlọ́run ṣe dáadáa fún mi níbẹ̀ torí mi ò ń criticize God did exceed láti ìgbà tí mo ti mọ Ọlọ́run ti ń ṣe dáadáa fún mi ó dẹ̀ ti ń dí ìsìn ó sì ń ṣe dáadáa ṣé ẹ rọ́wọ́ ìyá lára mi Apostle. Àbí àpẹtọ bẹta because ẹmọ tó ṣẹlẹ̀ ìmọ̀ ara ìmọ̀ àyà ìmọ̀ ara
ló ń lò ṣé ọ̀rọ̀ yẹn wá látọ̀dọ̀ ọlọ́run ṣé wọ́n súnmọ́ ọlọ́run wọ́n fi mọ̀ ń gbọ́rọ̀ ọlọ́run ni. ó lágbára Nàìjíríà. Bible ní ó ní at the same time I'm near ó ní at the same time I'm far away ṣé wọ́n súnmọ́ ọlọ́run ló fi mọ nǹkan tó fẹ́ ṣe ní next minute ni ṣé wọ́n ti súnmọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni are we pure in our heart? You understand? Are we a giver? Ohun tó lọ fẹ́ ká ṣe nìyẹn ká raise men and women ṣe yẹn mọ́ à ń kájọ pocket ni we are kájọing people's pocket. If truly we want to serve God, if truly we want to practice our religion, push your members to help more outside. Kàwá wò pé ẹ̀rí pé Nàìjíríà máa dàbí ìlú òyìnbó ẹ̀rí pé Nàìjíríà ó máa dàbí ìlú òyìnbó let us change their heart pé ẹ máa ṣètọrẹ àánú fúnra yín owó tẹ fẹ́ kó wá níjọ́ Sunday yẹn ẹ lè mú wá it's good to give to the church láti tún church ṣe but spend 90% of your money to help other people outside tí gbogbo wa bá ṣe ní Nàìjíríà tábàárí improvement ẹ lọ́ máa lè ní mú ẹgbẹ́ tí wọ́n lè sọ ẹ wo àwọn pásítọ̀ yẹn sìn irú àwọn èdè kù ṣé wọn kọ́ lè débi báyìí mọ́ tọ́ bá débi ọmọ mú àbí ṣé mo purọ́ ni kò lè débi because government ti find out about people yìí ọkọ̀ lọ hide Sunday church ni ẹ wo tó ṣẹlẹ̀ I'm sorry to say this because òun rí táyà àwọn èèyàn why tó fi yẹ òmù wọ why tó fi òmù wọ. no bẹ̀tẹ̀ àwọn ní assistant ọlọ́run náà báwo ló fi ṣe fẹ́ má assistant ọlọ́run. assistant ọlọ́run àbí ẹ má gbọ́ o because of selfish interest àwọn ẹlòmíín wà wọ́n wà lábẹ́ sound of those pastors tó fẹ́ retire ẹ̀ ṣe mọ̀ bẹ́ẹ̀ thousands of people wà under sound of that pastor tó fẹ́ retire ẹ̀ o so nísìnyí voice yẹn sì táwọn yẹn ń gbọ́ àwọn àgùntàn ẹni yẹn nìyẹn ló wà lọ́dọ̀ ẹ̀ yẹn kí lẹ ṣe yẹ ẹ ti retire ẹ̀ àwọn selfish àǹsọ̀rọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ àwọn tó ń worship owó ẹ̀ ń sọ̀rọ̀ àwọn pastor tó ń because ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ni pé majority fún àwọn èèyàn wa yìí gbogbo ibi tó ń spread lọ níjọ 31st nìyẹn ẹ lè sìn gbogbo wíìkì ń sìn ó máa sanwó school ẹ ó sì believe pé ó máa sanwó school ọmọ ẹ o. Apostle àwọn tó bà religion jẹ́ ní Nàìjíríà nìyẹn because ìbọn ti rú àwọn yẹn tó ń thrive ni àwọn muslim kan náà bẹ̀rẹ̀ sí ní dìde pé àwa náà fẹ́ ṣe bí àwọn eléyìí làwọn náà bẹ̀rẹ̀ sí ní mú nǹkan tí ò sí nínú muslim tó bẹ̀rẹ̀ sí ní mú wọ̀ ní àwọn tó ṣẹ̀ṣẹ̀ náà ń dìde oníkálukú àwọn ẹja bọ́ sórí kí ẹja bẹ̀rẹ̀ sí ní polongo ara wa ẹja bẹ̀rẹ̀ sí ó di pìtìpìtìpìtì Nàìjíríà wà fókọ̀sì lórí another thing mọ́ tá bá sọ nísìnyí pé kí ìjọba kó gbé òfin sílẹ̀ kò yẹ yín kó fi bind the church ẹ máa rí i pé àwọn ìjọba yẹn because muslim ni wọ́n Christian náà máa fókọ̀sì lé lórí. wẹ́lẹ̀ mi ẹ mọ̀ bí ti máa ń respect yín nítorí pé ìmọ̀ tẹ́ ẹ ní. You can go anywhere, you can play. Paul ní láàrin àwọn Gentiles, ó máa ṣe bí Gentiles. Láàrin àwọn Jew, ó máa bá wọn play as a Jew. Ìmọ̀ yín ẹ ti mọ̀ pé bí ṣe wà yìí mo lè bẹ́ anybody ṣe eré di ọ̀la. Èmi sọ religion mi fún ẹ. Religion tí mo mọ̀ ni pé I just want to be your friend. I want to make you laugh. I want to make you happy. That is the religion I believe in. Tí bá dé anywhere, I want to hide my religion. But to my friend, okay, you're going through, I will set in my wisdom, that knowledge. Àti ìmọ̀tọ́lọ́run fún mi yẹn. Láàbù sọ̀rọ̀. Bó ṣe yẹ kí religion tí mo fẹ́ nìyẹn. Ó bá jẹ́ babaláwo, ká bá ń ṣeré. Tó yẹ kó lè dọ́pọ̀ ọ̀fà ẹ̀. Mo máa ń sọ kọ́kọ́ ní pé nígbà tí mò ń dàgbà gbogbo ẹ̀sìn bẹ́ẹ̀ ta yìí ni mo mọ̀. Tí bá bẹ̀rẹ̀ sí ní tí ẹ̀ bá da owó ẹ̀yọ lójú mi, prophetess tó bá da owó ẹ̀yọ lójú mi, màá sọ nǹkan tí gbogbo ẹ̀ jẹ́ tó fi pé 16, ẹ̀rìndínlógún. Mo mọ̀ ni torí gbà tí mò ń dàgbà gbogbo àwọn tí mò ń bá ṣọ̀rẹ́ gbà yẹn àìdá bàbá wọn jẹ́ babaláwo ó jẹ́ àfà lájọ dàgbà níbẹ̀ ẹnu tí ní kinní yẹn la máa jókòó báyìí ògógóró bàbá wọn la fẹ́ lọ mú tó bá fi fọ owó ẹ̀yọ yẹn làwọn fẹ́ lọ mú tiwa a máa jókòó tó bá ní kọ́sítọ́mà ni tó bá dà you understand gbogbo kinní ó yẹ ká fi better life wa níbẹ̀ tí gbogbo ẹ̀ wọ́n fi gbowó lápò everybody ni wọ́n fi destroy ilé wọ́n fi dọ́yàwó níyàwó wọ́n fi dọ́kọlọ́kọ iṣẹ́ wo ló fẹ́ ṣe olórí burúkú ara wọn iṣẹ́ wo ló fẹ́ ṣe torí kọ́ láti lọ wẹ̀ lódò iṣẹ́ wo ló fẹ́ ṣe torí kí o lọ gbé òróró wa ó sọ fún pé dátà tó fẹ́ lọ fi gbé òróró yẹn come go and look for job lọ gbọ́ pálí ẹ̀ ó sad I thank God bí mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo máa ń dúpẹ́ lọ́wọ́ àwọn òbí mi pé
olúwẹ̀ wà ní ìlú ìbùtà wà lẹ́nu ayé olúwẹ̀ bá ti bàjẹ́ náà sínú áfíríkà bẹ́ẹ̀ àmọ́ àwọn tó jẹ́ schoolmate wa tó tẹ́ pé religion ti mess wọn up mo ti rí àwọn tó jẹ́ set wa tó jẹ́ pé ká bá lọ sí student association ọmọ awérí báyìí ni ọkọ yín kọ́ ó lè máa bọ́ sẹ́yìn máa tọrọ lọ́wọ́ wa ni we thank God lọ́rùn ò ṣètò wa bẹ́ẹ̀. Apostle ṣe mọ̀ pé nígbà tí mo wà ní kékeré tí mo kọ́kọ́ wá sí ìlú yìí máa ń wò pé kí ló dé tàǹtí mi mú mi wá sí ìlú yìí bàbá ti jẹ́ kí n dúró sí màmí jàre kí n dúró sí Nàìjíríà ṣe rí nígbà tó pẹ́ gan mi ní parọ́ fún yín ìgbà tí mo rí bí Nàìjíríà ṣe wá rí ni mo máa ń sọ pé Ọlọ́run àṣẹ mọ̀mọ́ o kàn dá mi ò fẹ́ kí n jẹ ìyà láyé mi èmi ò mọ̀ ń gbà yẹn pé tó orí ọ̀fẹ́ nígbà wọn mi o orí ọ̀fẹ́ nígbà wọn. tí máa sọ fún ọkọ mi máa fi mí ṣe ẹ̀yà máa ń jí máa ń gbàgbà Ọlọ́run jẹ́ kọ́lọ́pàá gbé mi lọ Nàìjíríà lẹ́ni ó. orí ọ̀fẹ́ nígbà wọn mi wà lára ẹ̀. but I was too young and naive bí understanding mi ṣe mọ nígbà yẹn. ẹni tó bá wọlé ìbò láti kéré tí wọ́n bí síbi láti kéré tó wọlé wàhálà orí ọ̀fẹ́ gbà ni. ó máa take time kí ẹni yẹn tó realize pé orí ọ̀fẹ́ èmi máa ń wò bọ̀ tẹ́ pọ́kàn àfi mí jẹ̀yà sí lóyìnbó. mọ́mì ṣẹ̀rí nígbà yẹn nìyẹn òun ṣọmọ tó wà ń sìn mọ́ wà mọ́mì. àkóńṣe nísìnyí ya I agree. ṣẹ́ni gbogbo kìíní yẹn ṣẹ́ni sìn ṣé kí n gbọ́kọ̀ fún yín mo máa ní sàkíní kan ni pé àwọn hidden treasure hidden wisdom láti jẹ́ pé o lè manipulate system láti mú ọ̀nà ó wà but ìwà àwọn tó wá ń sìn ìjọba ti close yẹ ó ní ti wà ní bíbá certain time ló máa fi mọ̀ pókè ọ̀nà tó bá gbégbá ní. ó máa open brain ẹ̀ ni á jẹ́ kó orí gbogbo nǹkan ẹ̀ mọ̀ bí láyé ṣe nínú mọ̀nàmọ́ bó ṣe rí. and again okay and again mo fẹ́ kẹ́ go against mi pẹ̀lú ọ̀rọ̀ mo fẹ́ kẹ́ go against mi pẹ̀lú ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí àfikà bẹ́ẹ̀ kúrọ́ níbi tí mo mọ Ọlọ́run dé tí mo rí Ọlọ́run dé tí bá rí èèyàn tí à ń jẹ mọ́mọ́ tí bá rí èèyàn tí à ń jẹ ó ní ṣe because people's problem is being written on their faces àgbọ̀dọ̀ tó bá jẹ́ pé lóòótọ́ la láàmú ọ̀rọ̀ Ọlọ́run yìí la lọ sí school ẹ̀ la kà á wà á mọ̀ ìpẹ́ léyìí ó ní ìṣòro gbogbo àwọn pásítọ̀ yẹn if truly wọ́n rí because wọ́n mọ̀ wọ́n tún fi ń ṣe ìkà sínú system yẹn ni gbogbo 97% of their members they are going through hell they are waiting for their pastor to tell them this is the way out to remove yourself ṣé àmọ̀ pé sí January sìn ẹlòmíì máa lùsì ilé ẹ̀ ní Nàìjíríà yẹn ṣé àmọ̀ pé January sìn ẹlòmíì. o mátà kan lùsì ilé o mẹ́sẹ̀gì ti sọ o mo fẹ́ pè yín ní Apostle ní oṣù January ṣébẹ̀ ń lọ bí iṣẹ́ lálẹ́ yìí. mo lọ bẹ́ẹ̀ ni. tó bá di end of January owó oṣù yín ṣọ́ọ̀ṣì wa ní kẹ́ kó wá o. èmi. gbogbo ẹ̀ pátápátá ní kẹ́ kó wá. èmi. ẹ má wọrí ẹ má bínú jù fẹ́ bá rẹ̀ yín lè kíìpù ẹ̀. èmi. tó bá di March èmi àti yẹn half of wages yín ẹ láti kó wá ṣọ́ọ̀ṣì wa o. every March salary mi máa increase every October ó ti di dandan ni system ti wà ń bẹ̀. ẹ̀tọ́ yẹn náà ni mo ṣe sọ pé tó bá di March a máa pín níbẹ̀ tó ṣù yé àwa Ọlọ́run ló ní. gbèsè tó ní. báńkì àkáǹtì mi lọ́lọ́run ń lò. gbèsè tó wà lọ́rùn ló ní. ní January lásán. Ọlọ́run ló fi ra ọgbọ́n Ọlọ́run ló fi ra Rolls Royce àti Lamborghini táwọn fásán gùn Ọlọ́run ló fi ra. ẹ mọ mistake tí Nàìjíríà ṣe. ṣe rí ìgbà kan àwọn kan wọ́n jókòó àwọn few people tẹ́ bá dẹ̀ wò mí ní dárúkọ mi láti máa dárúkọ wọ́n jókòó papọ̀ wọ́n ti make a plan kò yé yín. mo rí picture wọn. you understand wọ́n ti make a plan bọ́n ṣe fẹ́ yí ṣe rí gbogbo Methodist kákan máa lọ ṣọ́ọ̀ṣì ìṣẹ́jú mélòó kẹ́ ẹ padà wá kẹ́kàn dáwó tẹ ẹ ní gbogbo àwọn Anglican kò yé yín gbogbo àwọn chọ́ọ̀chì ya bàbá mi. mo like àwọn chọ́ọ̀chì sí ẹ bàjẹ́ mo like gbogbo ayé jọ Sunday. wọ́n rò pé báwo la ṣe kíní yìí ti tutù jù báwo la ṣe lè ṣe kó dàbí pé ó gbóná díẹ̀ ká gbé sókè wọ́n ní plan wọ́n ní the end àwọn ti sáré plan end time yẹn but àwọn èèyàn tètè fura. wọ́n ní ẹ̀yà mi wọ́n ní Jésù ń bọ̀ ẹgbẹ́gbẹ́ yín ṣe fẹ́gbẹ́ lẹ́nìí ọjọ́ tó bá ti kú ni Jésù ti dé sáyé as a Christian ṣọ́ra ẹ̀ má dúró de Jésù kankan Jésù tiẹ̀ ọjọ́ tó bá ti fayé yìí sílẹ̀ you meet your Jesus Christ ni o bọ̀ kí ló fẹ́ lọ sọ fún
má jẹ́ kí anybody ṣọ́ra ẹ 2025 Jesus Christ ẹ máa dé bọ̀tíjọ́ tó o bá ti kú o máa pàdé Jésù tó má jẹ́ kí anybody yára ẹ ní brain tó bá ní 10,000 naira tó fẹ́ fi ṣe give away tó wù ẹ fi ṣe give away Apostle. tó bá jẹ́ pé èèyàn mẹ́ta kí ló lè gbogbo fún lé o. Ẹ̀yin ni mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ pé torí mo ṣe ká nǹkan tẹ́ ẹ kọ́ ń sìn Apostle ẹ jẹ́ kí àwọn àǹtí yìí sọ̀rọ̀ wọ́n ní àwọn fẹ́ sọ̀rọ̀ wọ́n kọ́ sí kinní. irọ́ tó bá ti jọ̀rọ̀ tọrọ owó mo ti sẹ́ẹ̀tì rúùsì sílẹ̀ láàárọ̀ ìpè. wọ́n fẹ́ tọrọ owó wọn ní tó bá kan tọ̀nà àwọn ní ọ̀rọ̀ táwọn fẹ́ sọ. ok gbọ́dọ̀ pọ̀rọ̀ owó ni bọ̀ tó bá ti jọ̀rọ̀. no woman ìmọ̀ ìwé ìrìnnà Italy wọ́n sọ pé àwọn fẹ́ tọrọ owó. ẹbí ọmọ ní ibi ọmọ kọ́tà níyàn. ẹ jẹ́ kán sọ ẹ jẹ́ kán sọ ẹ jẹ́ kán sọ̀rọ̀. ok má bínú ìmọ̀ ẹ lè sọ̀rọ̀ ẹ má bínú. àfi kó lódùmarè ṣàánú gbogbo wa ni. àmín àmín. mo kí gbogbo wa mo kí gbogbo ilé mo kí àwọn tó ẹni tí wọ́n kó wa jọ síbí tí wọ́n gbé ètò yìí kalẹ̀ mo dẹ̀ kí ẹ̀yin ìyá wa tẹ́ ti sọ̀rọ̀ síwájú mo kí ẹ̀yin bàbá wa náà tí ẹ ti sọ̀rọ̀ síwájú. mo ti wà lórí ètò yìí ó ti ṣe díẹ̀ ó ti lé ní bíi 30 ìṣẹ́jú mo dẹ̀ rí tí gbogbo nǹkan tí ẹ̀ ń sọ. mo rí wípé nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tá à ń sọ pátápátá òdodo wà ń bẹ irọ́ náà wà ń bẹ ojú ìṣáájú náà dẹ̀ wà ń bẹ. kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé àyàfi tí gbogbo wa ta wà ń bí tí a bá kí n ṣe ojúlówó ọmọ káàárọ̀ òjìrì ni kóòtù òjìrì torí kóòtù lọ máa ń pè ni a máa fi ẹ̀kọ́ tọ́nà fúnra wa jẹ. mo rí wípé ẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn bẹ́ẹ̀ ṣe mú ti kìrìsìtẹ́nì ilẹ̀ mú ti mùsùlùmí ilẹ̀ mú ti àbáláyé náà ilẹ̀ mú mọ́. ìgbà tí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ tẹ́lẹ̀ ó kọ́kọ́ fẹ́ yí bákan gbọ̀ngbà tí bàbá wa tí wọ́n wá sọ̀rọ̀ wípé gbogbo ẹ̀ làwọn ti bá ṣe àwọn ti bá àwọn àbáláyé ṣe ìgbà táwọn wà ní kékeré táwọn ń yọ̀ǹgì táwọn ń lọ kiri ìgbà ìkòkò bàbá àṣàṣù ìyẹn pa mí lẹ́rìn díẹ̀ torí tá bá ní ká máa dàálẹ̀ ká máa tún ṣà wọ́n ní ọmọ ìyá méjì tó bá wọlé tí wọ́n jọ bára wọn sọ̀rọ̀ tí wọ́n jọ ba ojú jẹ́ bọ́ síta wọ́n ti sọ òdodo síra wọn nìyẹn. ṣe rí àwọn tó bá wá ń tanra wọn ọ̀rọ̀ wọn máa ṣe déédéé wọ́n máa rẹ́rìn-ín kẹ̀gbẹ́ ni torí wípé wọ́n ti jọ tanra wọn ni. tá bá wá dálẹ̀ ká tún ṣà gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa lónìí nítorí wípé àwọn kan tó wọlé dé lọ́sàn-án gan tí wọ́n wá da ìrìn àjò àwọn baba ńlá wa rú ni. nítorí wípé àwọn baba ńlá wa ti ní ètò a ní àṣà a ní ìṣe gbogbo nǹkan wa ló ń lọ létòlétò kó tó di wípé wọ́n dé wọ́n gbé nǹkan tó ṣàjòjì fún wa wọ́n gbélé wa lọ́wọ́. mo ti gbọ́ náà ọ̀rọ̀ ìyá wa tí wọ́n sọ wípé àwọn sọ pé torí pé òyìnbó ló gbé wá pé nítorí ẹ̀ ló ṣe ń dà wá láàmú. tí mo bá fẹ́ jó lórí yín tí mo dẹ̀ fẹ́ mú yín mábẹ́ tí mo bá dẹ̀ fẹ́ kẹ́ máa ronú the way tí mo ṣe fẹ́ program yín of course màá gbé nǹkan tó jẹ́ wípé ẹ máa yan bí gúgúrú máa gbélé yín lọ́wọ́. ní àárín àwọn ọmọ kóòtù òjìrè náà láti rí àwọn èèyàn tó ti sọ wípé gbogbo ìtàn inú bíbélì ìtàn wa ni tí wọ́n yí padà nítorí wípé àwa kan dìde wọ́n sọ pé ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn àjòjì ni. nínú àwọn mùsùlùmí náà láti rí tí wọ́n sọ wípé kí ni nítorí wípé àwa kan dìde a sọ wípé ẹ̀sìn mùsùlùmí tí wọ́n gbé wá fún wa yìí ó ń dà wá láàmú a dẹ̀ rí àárín wa tó dìde tó sọ wípé bàbá ńlá yín ṣebílẹ̀ Mọ́kà ló ti wá just because wọ́n ti kọ́ńkà wa pẹ̀lú ẹ̀sìn yẹn and sense of reasoning wa wọ́n ti gbé sí abẹ́ ẹ̀sìn
and there are some people tó jẹ́ wípé a ní láàrin wa they will stop at nothing kódà wọ́n lè fi ẹ̀mí wọn lélẹ̀ wípé kí ẹ̀sìn yìí má lọ sẹ́ not because of anything because of their own different selfish reasons. Now tá bá wá ń sọ̀rọ̀ wípé ṣé ẹ̀sìn yìí ṣó ti dà wá lágbónù àbí kò dà wá lágbónù tá bá fẹ́ kọ́ tọ̀nà fúnra wa nìkan ló kù ó dà wá lágbónù tó pọ̀ tá bá ní ká máa yọ̀nàná ẹ̀ a máa sùn a máa jí sórí ibi. Ìgbà tẹ́mi gbé ẹ̀sìn wá fún yín tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe ìrìbọmi fúnra yín orúkọ wa kò dá mọ́ kò wúyì mọ́ orúkọ wọn là ń jẹ́. Ìjọ tó bá ti ṣe ìrìbọmi wọn á fún ẹ lórúkọ. Débi wípé a ti wá ń jẹ́ orúkọ yìí ó ti pọ̀ láàrin wa débi wípé àwọn orúkọ wa kọ̀ọ̀kan ti ń jọ orúkọ ibi lójú wa ó ti ń jọ orúkọ àjẹ́ ó ti ń jọ orúkọ gbá ó ti ń jọ orúkọ oṣó ó ti ń jọ orúkọ àwọn lẹ́bọ lóògùn lójú wa nítorí wípé a ti wà indoctrinated and a ti wà programmed pé this is the way you should think and we are doing it just the way they want it. Tí òyìnbó bá mọ nǹkan tí a máa fi wà liberated wọn ò ní gbé wá fún wa nǹkan tá a máa fi ṣe táyé wa máa fi dájú tí wọ́n lọ wọn ò ní gbélẹ̀ fún wa láéláé. Èrè master wọn ò ní gbélẹ̀ fún wa láéláé nítorí wípé wọ́n fẹ́ wà supreme jù wá lọ and they want their supremacy to last long wọn ò dẹ̀ fẹ́ ká dìde. Òyìnbó ò ní bá wa jà mọ́ you know why àwa ara wa náà la máa kojú kọ ara wa la máa ṣera wa léṣe. Kí nìdí wọ́n ti gbé nǹkan tá máa yan lé wa lọ́wọ́ kí ni nǹkan náà ẹ̀sìn. Ìgbà tí èmi bá jẹ́ mùsùlùmí tí wọ́n jẹ́ kristẹni tẹ́lẹ̀ lóhun àbáláyé tí n bá sọ̀rọ̀ máa ní báwo ni mo ṣe máa gbọ́rọ̀ sí àbáláyé lẹ́nu torí pé mùsùlùmí ni mí. Tí kristẹni bá sọ̀rọ̀ máa ní ọmọlẹ́yìn Jésù ta ló máa gbọ́rọ̀ sí lẹ́nu. Ìmọ̀ wa kò lè ṣọ̀kan èdè wa kò lè ṣọ̀kan ọ̀rọ̀ wa kò lè ṣọ̀kan. Tá bá sọ wípé ibi báyìí la fẹ́ gbà kristẹni máa jí láàárọ̀ ọjọ́ kejì ó máa sọ pé Jésù sọ pé. Tá bá sọ pé bí la fẹ́ gbà mùsùlùmí máa jí láàárọ̀ ọjọ́ kejì ó máa sọ pé Muhammadu àti Allah sọ pé. Tá bá ní bí báyìí la fẹ́ gbà alábàáláyé máa jí láàárọ̀ á ní kristẹni àti mùsùlùmí ń kọ́ o ẹ̀sìn àjòjì ní òun lòun nílẹ̀ òun lòun mọ nǹkan tó dáa fún ilẹ̀. So tá bá wá bẹ̀rẹ̀ sí ní máa bára wa sọ òdodo ọ̀rọ̀ yìí wípé ṣé àárín wa ṣókò àbí kòkò kí ni fundamental issue tí a ní gẹ́gẹ́ bí ìran. Mo lérò wípé ibẹ̀ yẹn la máa ti máa wojú ara wa without putting our own selfish interest first. Or maybe because mo jẹ́ babaláwo, maybe because mo jẹ́ oníṣẹ́ àfà, maybe because mo jẹ́ pastor. Gbé gbogbo ohun tó bá jẹ́ gbèsègbè náà ìran mi lélẹ̀. Kí ni ìran mi wú? Kí ni ta ni ìran mi láti ìpìnlẹ̀? Kí ni orísun wa? Let us think like that. Tá bá wá sọ wípé ká máa shove aside the main issues tá ní. When you live, you grow old, you go, that issue will still remain unattended. Títí táwọn àrọmọdọ́mọ until you are ready for that discussion. Because if you are not ready for the discussion, you are just ẹ jẹ́ ká gẹ̀rẹ́ sílẹ̀ ẹ má jẹ́ ká dé stage B tí n bá dé stage B ó máa ṣe lágbájá tí n bá dé ready fún ìlọsíwájú ni. Ẹ mọ reason tí àwọn òyìnbó tán fi ní ìlọsíwájú. Nǹkan tí wọ́n nígbàgbọ́ kò ní ru wọn nínú torí nǹkan táwọn baba ńlá wọn ṣe nìyẹn. Ẹ mọ reason tí àwọn ará àràbò tó jẹ́ Mecca to be precise tí wọ́n fi ní ìlọsíwájú. Nǹkan wọn ní kò ń ṣe nǹkan tán gbé wá fún wọn kò lè dà wọ́n láàmú kò lè run wọn nínú kò ń ṣe èèwọ̀ wọn á jẹ́ ó máa bá wọn lára mu.
ẹ mọ ìdí tí àwa adúláwọ̀ ò ṣe lè ní ìlọsíwájú àti ní àdàlù ẹ̀wà ẹlòmíì máa jẹ́ àdàlù ẹ̀wà tí ẹ̀dá wọ́n ti bá wa gbọ́ ìyẹ̀pẹ̀ sínú àdàlù ẹ̀wà wa tá a bá jẹ́ tán inú máa run wá ni eléyìí Christian eléyìí Muslim eléyìí àbáláyé eléyìí atheist tá a bá ní a fẹ́ lọ láàárọ̀ ọjọ́ kejì gbogbo wa máa kọ̀yìn síra wa máa tutọ́ síra wa lójú ni a lè ṣọ̀kan kì í ṣe èpè kì í ṣe ìwúre. They have designed it. They don't need to come to us and say, oh, ẹ̀yin ìran dúdú yìí, ẹ̀yin bàtà tí wá kó yín lẹ́rú, a máa bá yín jagun ni. No, ìwọ tó jẹ́ pastor ló máa pa mí. Ìwọ tó jẹ́ àáfàá ló máa ṣe mí léṣe. Wọ́n ti design ẹ̀ sáàárín wa. Tí n bá sọ fún ẹ pé nǹkan tílé ayé wa máa fi ní lọ síwájú rẹ̀, just because ó máa pa Christianity lára o ò ní ṣe láéláé. Tí n bá sọ fún ẹ wípé nǹkan tó máa mú ìran adúláwọ̀ àbí ìran ilẹ̀ kóòtù òjìrè lọ síwájú rẹ̀, just because àáfàá ni ẹ ò ní bá mi rìn bèbè láéláé toró máa pa Islam lára. If we are ready for that discussion, then let us talk about it. And let us stop living in denial. Ẹ má jẹ́ ká máa show away the real issue wa. Ní ìgbà táwọn baba ńlá wa tí wọ́n jọ ń ṣe ètò ìgbésí ayé wọn, òyìnbó wá kọ́pì wọn ni. Tẹ́ bá wo àwa tá a ti gbé nílùú òyìnbó ní gbogbo ibikíbi tí a bá ti gbé nílùú òyìnbó, tẹ́ bá wo ra yín tẹ́ wo òyìnbó, yàtọ̀ púpọ̀ wà ńbẹ̀. Ìmọ́tótó ni. Ìmọ́tótó ara, ìmọ́tótó oúnjẹ, ìmọ́tótó ilé, ìmọ́tótó gbogbo nǹkan tá à ń ṣe nígbésí ayé wa. Wá kọ́kọ́ wo eyín òyìnbó yẹn, wá wo eyín ara ẹ̀, we brush our teeth, we clean ourselves up. Àwọn bàbá ńlá wa ló nìyẹn. Òyìnbó ò ní brush yẹn, mentality yẹn ọwọ́ àwọn bàbá wa ti ń run pákó tipẹ́tipẹ́ tí wọ́n máa funfun bí ike ni. So some people are still going about with the mentality that orí igi làwọn bàbá wa ń gbé. Ewé ni wọ́n fi ń bora nǹkan tó yìnbó ń ṣe. They make you they just indoctrinate you a little bit. Boom. It's as if ìwọ gan dayé ẹ wá run jù tó jẹ́ wípé àwọn kan tẹ́ bá ní kàn máa bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ nípa ilẹ̀ kóòtù òjìrè tá a ti jọ wá, they will never see something good about it to say. They will always say, oh, and when kí ni nǹkan tó máa attack? Ìṣẹ̀ṣe o, ó gbọ́ ó pààyàn, ó máa fi ẹni sùúrù yá mi. Torí I've been here, I didn't come up, ẹjọ́ mi ní pẹ́ lay down submission. Ìṣẹ̀ṣe o, wọ́n máa ẹ má bínú ìyá mi mà, ẹjọ́ mà. Ìṣẹ̀ṣe o, wọ́n máa fi ń ba ayé èèyàn jẹ́ ni. Àwọn babaláwo máa pààyàn ni, nǹkan tẹ́ máa gbọ́ lẹ́nu wọn nìyẹn, nǹkan tá ti gbọ́ láti kékeré tá ti gbọ́ dàgbà ni. Wọ́n máa fi hàn ọ̀bọ Ògún ni, wọ́n máa ṣe gbá ni, gbogbo agbára tán ni wọ́n fi pa tèèyàn jẹ́ ni. Ẹ bèrè lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ wípé èèyàn ẹ̀ mélòó ló ti pa. Òun tóun dàgbà, àárín àwọn oníṣẹ̀ṣe yìí náà ló ti dàgbà o. Wọn ò pa o tó fi dàgbà tó fi sọ pé òun gba nǹkan tóun gbà tó fi sọ pé òun di nǹkan tóun dì yìí o. But wọ́n sọ pé wọ́n ní pé wọ́n sọ pé wọ́n máa ń ṣe báyìí bó ṣe ń ṣe nìyẹn, rí o kíní kan o. And we black people, when we go to churches, we go to mosques, we always pray. Prayer ni àfi bí ọ̀rọ̀. Kíní kan tó wá láti ilé bàbá mi, ogun ìdílé bàbá, ogun ìdílé kíní kan, ó yá bá mi ṣe Jésù, ẹ fàyà, kíní kan, igbá wo. Ogun máa ń tẹ̀lé àwọn kiri lójoojúmọ́ ìgbésí ayé wọn ni. Kò sí nǹkan tó dá láti ìdílé bàbá wọn tó wá. Láti orísun ìdílé ìyá wọn kò sí nǹkan tó dá. Ogun ìdílé ọkọ mi, ogun ìdílé ìyàwó mi, kò sí nǹkan, ogun ló máa ń wá láti orísun tiwọn. Kò sí nǹkan tó dá tó ń wá láti orísun wọn. So when we are ready for that kind of discussion and mentality to be changed, then we are ready as a race to move forward. I rest my case for now. Ẹ ṣeun. Auntie, well said. But you have not really taught me anything about this culture. There's a way you can follow you. What is coming out of it? What am I supposed to gain from it? You know, you're supposed to go around and lecture people till
people, this is what Isheshe is about, this is what our culture is about, you know, this is what you gain out of it, this is where he has taken us, this is how it was, this is what we do, this is what we are supposed to be doing. You have not said anything about it. ṣeun ìyá mi ẹni tó bá béèrè ọ̀rọ̀ ló ń fẹ́ díẹ̀ gbọ́. I'm not saying it will be very wrong for me to be telling you to come and do Isheshe. In fact, it is a slap on your face. Excuse me. Ẹ má bínú fún ọ̀rọ̀ tí mo sọ yẹn. For me to be the one to tell you to be yourself, it is going to be an insult to your person. Because we have something, we have a word that is called inferiority complex. Inferiority complex will not allow you to accept yourself for who you are, most especially your origin for what it is or whatever it is. And meanwhile, you know nothing about it. But you've heard a lot of things, you've watched a lot of movies, and you want to capitalize on that without making your own personal findings. That is not wisdom. And show me wisdom. So now, ma, ask you, show me wisdom. Ma, show me wisdom. I want to know. This any sùúrù ìyá mi, any sùúrù ìyá mi, any sùúrù ìyá mi. Lecture me. Any sùúrù, èmi kọ́ ni mo máa lecture yín màámi. I will just tell you a bit of whatever. Wọ́n ní wípé àbọ̀rọ̀ ni wọ́n sọ. I'm not a Christian, neither am I a Muslim, even though I was born into Islam. And later when I grew up, I became a Christian before coming back to my origin. So it's not me that I'm going to lecture you. What I'm just going to do is wọ́n máa ń sọ wípé àbọ̀rọ̀ là ń sọ fún ọmọ tí olú ìwà bí, tí àwọn bàbá wa tí wọ́n short form ẹ̀ sí ọmọlúàbí, tó bá ṣe kí ni tó bá dénú ẹ̀ àdòdìndì. Now, you have a origin, you have a source. Wọ́n ní odò tó bá gbàgbé orísun kí ló máa ṣe, ó máa gbẹ. Now, your origin states that starting with your name, you bear Yinka, which is our name. No? But when they say, maybe Adeyinka, Olayinka, or tó bá sọ wípé Ifáyínká nísìn, you say blood of Jesus. Ishmiyinka, you say blood of Jesus. Meanwhile, you have their DNA, which you can never wash away from your veins, you know. You are just living in denial. Because you are black, you want to wash yourself. Oh, I don't want to see this blackish. I don't want to see this black color. I hate it so much. Hey, ẹ bá mi gbé cream, ẹ bá mi ṣe kíní kan tó bá 40 wájú tí gbogbo ayé ń rí àṣeyàn funfun jọ nínú ara ẹ̀ ńkọ́, nínú ẹ̀jẹ̀ ńkọ́. Ṣé wàá bá wọ change ẹ̀jẹ̀ kó lọ gba ẹ̀jẹ̀ òyìnbó kó máa fà sínú ẹ̀jẹ̀ kó máa run through vein ẹ̀. Tó bá wá ṣe yẹn ńkọ́ DNA ẹ gbogbo àwọn metabolism àbí gbogbo báwo àwọn olóyìnbó ṣe ń pè, ṣé o máa change fún ẹ̀dọ̀ ṣàkì gbogbo panlánú ẹ, ṣé o máa change ẹ̀ sí tòyìnbó àbí tara. Because I don't want to mention Israel, Jerusalem, Arabo, so that people will not continue to think backward and say, oh, there she goes. She wants to mention a place that I will not allow her to mention. So, you yourself, you know whatever it is that you are doing that feels unright. What makes it feels unright is because it is inferiority complex. There's no other word to call it. Because ibi tẹ́ ń lọ, tẹ́ bá dé ibì kan lẹ́ni. Let me just make an example. When you get to a place, what are you? Are you a Christian or a Muslim? When you say, oh, I'm a Christian, because that's what we're meant to be. Because that is what you have been programmed to be. I'm a Muslim. Of course, but when you say, I'm neither, then they will start asking themselves that, if you are not a Christian, you are not a Muslim, then what are you?
Okay. because it makes them look curious. It makes you look stand out. Okay. My dear sister, mo fẹ́. Ẹni sùúrù bàbá mi àwọn béèrè lọ́wọ́ mi èmi ò kí ń pẹ́ lórí ọ̀rọ̀ máa sọ délẹ̀ sí. I can make a brief need so that people can. Yeah, of course, I will make it brief. So tẹ́ bá wá béèrè lọ́wọ́ tẹ́ bá wá jókòó tẹ́ béèrè lọ́wọ́ ara yín wípé tẹ́ bá sọ pé kí n lecture yín nípa ara yín is going to be an insult, number one. Then number two, the only thing I will just tell you is that go and wherever I be keep tẹ́ bá ti wá. That you don't know about. Ẹni sùúrù ìyá mi ibi tí ẹ bá ti mi ò ta ló sọ fún yín pé mi ò mọ̀ pa ẹ̀. I will not just tell you. I want to know. Ẹni sùúrù, if you want to know, you have a family, you have orísun ibi tẹ́ ti wá, ẹ ní ìdílé ibi tẹ́ ti wá. Then you go there, you go and meet the elders there, you will see people that would lecture you because ibi tẹ́mi ti wá, ìdílé ibi tẹ́mi ti wá yàtọ̀ sí ìdílé ibi tẹ́ ti wá. We don't, what we have in common, what we have, me and you, what we have, if it is true that you are Omokoto Ojire, that is what binds us together. You understand? I didn't come from where you come. I might not come from where you come from. Ọmọ Ọ̀pẹ̀rù lèmi. Ìdílé mi dẹ̀ yàtọ̀ sí ìdílé yín. Tó bá tẹ́ bá tẹ̀ jẹ́ ọmọ Ọ̀pẹ̀rù gan. Ìdílé mi ó yàtọ̀ sí ìdílé yín. So when you go back there, that's just a lesson. Ask ìtàn, ìlú yín, ìtàn. Maybe when you start from there, ìtàn, ìdílé yín, ìtàn, your fourth generation backwards, what they did, how they live their life, what they did that is unique, that you can be proud of. Then, I'm sorry to say, I rest my case. God bless you. Kind of religion. You understand? I've not learned anything out of what you just said. Emma Binu Baba Friday. You know why you can't learn anything? Because your heart is closed. Because you have not told me anything. Because you can't, because àwọn bàbá wa máa ń sọ nǹkan kan wọ́n máa ń pè yàn ní aláwẹ̀ mẹ́rin ẹni tó ní wisdom tó wise. Because you are going to tell me what is Ìṣẹ̀ṣe. My dear sister, inú mi dùn tá mọ́rọ̀ Ìṣẹ̀ṣe wá ẹ rí pé mo ń try láti avoid kankan láti àárọ̀, and I so much believe in love with the 3S mẹ́tẹ̀ẹ̀ta where mo ti go against nínú ẹ̀sìn ìgbàgbọ́ náà ní kíní yẹn n tó gbàgbọ́ nínú ẹni wọ́n tó gbàgbọ́ nínú Ìṣẹ̀ṣe wọ́n tó gbàgbọ́ nínú mùsùlùmí wọ́n tó gbàgbọ́ ìkọ̀kọ̀ ló bá kọ́kọ́ ń bẹ̀rẹ̀. But my problem with these three kíní èmi wà nínú méjì ń bẹ torí ìdílé tí mo ti bọ́ta. Nigerian today, African today, besides ilẹ̀ tá a ti wá today, most of the atrocity tó ń ṣẹlẹ̀ tó ń ba ayé àwọn ènìyàn jẹ́ ó ń wá láti mẹ́tẹ̀ẹ̀ta yẹn. One, and again, Ìṣẹ̀ṣe tó bá ní kó lọ bọ̀ nǹkankan tó ò bá rówó fi bọ́ ṣé problem yẹn máa kúrò àbí kò ní kúrò? Ìyẹn wà lọ́dọ̀ Ìṣẹ̀ṣe as a Christian as well. Tó bá lọ sí church tó bá ní kó rà kankan tó ò rówó rà ìkọ̀kọ̀ ló gbé ẹ lọ. Àwọn kinní yìí mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n wà. But I've destroyed so many lives, and I will never come outside to say pé ìkan ló lágbára jù kan lọ. Tèmi ni pé ohun tó mọ̀ yẹn, are you using it for free to help others? Are you using it to lift others? Tó bá ti fi ohun tó mọ̀ yẹn fi lift others, you are as failure as nǹkan tó ń sìn, as a Christian, as a Muslim, as a Ìṣẹ̀ṣe. Ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí a máa fi ń dẹ́rù bà àwọn èèyàn. Ok, mo fẹ́ sọ kankan nínú Ìṣẹ̀ṣe, mo fẹ́ mọ̀ bí àwọn onífá ṣé wà lọ́dà Ìṣẹ̀ṣe. Mo dẹ̀ fẹ́ yọ kankan jáde kúrò nínú pé tó bá da ifá, tó bá tífá ẹ bá jáde bí ọ̀bàrà tí wà àtìyàwó ẹ lọ nínú ọ̀bàrà tó sọ fún ẹ pé o máa lówó lọ́kọ́dẹ́sẹ̀gbọ́ mi o, ibi tó mi bá wà o máa kó ìyàwó púpọ̀ jọ. Ṣé inú pátẹ máa dùn pé o fẹ́ lọ kó ìyàwó púpọ̀ jọ? Wà nínú ìyàwó ẹ̀ ní dùn torí pé ojú ti là ń sìn nílẹ̀ Yorùbá, ojú ti là. Ó wá sọ fún ẹ pé ọgbẹ̀ méjì tó dá olówó ẹ̀ jókòó. Ó wá jókòó táìmù tó yẹ kó lọ fi wá iṣẹ́ wọ́n ní kí wọ́n náà jókòó òun retí. Gbogbo àwọn dùn yìí ni mo mọ̀.
but my problem is this tí mo dẹ̀ ń sọ tí mo dẹ̀ jẹ́ campaign fún nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ni pé pásọ̀ lọ bá oníṣẹ̀ṣe tó bá máa mú wọn sínú tẹlifíṣàn gbogbo máa kọ́ kíní ògbóni wọn kọ́ gbogbo kíní tó ń bọ̀ tó bá mú àáfà wọn ló ń bẹ orí tó bá mú pásítọ̀ wọn ló ń lórí mọ́ ìgbàlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta. I will never come outside to condemn one, but ihun tó yẹ ká jẹ́ campaign fún tó yẹ ká campaign fún nínú gbogbo tá a gbàgbọ́ yẹn ní iye pé gbogbo ẹni tó ń hide sọ́ndà ìṣẹ̀ṣe tí ò lè ṣe lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ dádúrà wọn bá gbà kọ́ padà wá bẹ́ẹ̀ kọ́ wá sọjọ́ torí Jésù ṣe gbogbo nǹkan ẹ̀ lọ́fẹ̀ẹ́ Jésù tẹ́mi ń tẹ̀lé Ọlọ́run tẹ́mi ń tẹ̀lé ó ṣe lọ́fẹ̀ẹ́ wọn làwọn kan wá dúpẹ́ àwọn kan wá dúpẹ́ ṣé ò lè ṣe lọ́fẹ̀ẹ́ ṣé ò lè fi ẹ̀pẹ̀ lọ́fẹ̀ẹ́ ṣé tí ìbárówó ra ògógóró dání láti fi ṣe nǹkan kan ìdílé tèmi ti wá níjọ́ tí mo débẹ̀ tí mo lọ sílé tipẹ́ èmi ò lọ́lé lọ́ní kí wá ra àkọ́kọ́ wọ́n ní ṣe mọ̀ bí ó wà lọ́wọ́ mi tí mo fẹ́ fi rà ní. mo ní ṣe tí ìbá rà ṣé mi ò nílé padà sẹ́kù you understand ohun tí mo wà after ẹ pé what you believe in ẹ jẹ́ ká campaign ẹ pé kọ́ àwọn tó ń bàjẹ́ kọ́ má ba ohun tó mọ̀ yẹn jẹ́ ọgbọ́n wo la fẹ́ kọ́ nínú nǹkan tó mọ̀ èmi bí ṣe wà yìí I thank God for one thing ohun tí mo believe lé lórí today mo ti fi tú ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé ènìyàn ṣe tó súnmọ́ mi and God bear my witness anybody tó fẹ́ campaign ohun tó mọ̀ ń bí not to attack èmi ò fẹ́ ká attack pé kí ni kò dáa anything tó mọ̀ nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn jẹ́ ká kógbó nínú ẹ̀ ẹni pé nígbà tí mo sọ̀rọ̀ mo nígbà tí mo ń dàgbà I witness some things ní ẹ̀sìn kejì mo mọ 99 names of Allah mo lè kí bisimilayi ra mọ́nì rọ̀yìn mo lè kí tọ́ba ń pè ní mo mọ̀ nǹkan tí mo lè sọ but today I found myself through my mom as a Christian and I went further láti mọ ẹ̀sìn yẹn tí mo mọ̀ yẹn mo dẹ̀ fa kọ́kọ́ yọ nínú mẹ́tẹ̀ẹ̀ta ẹni pé tẹ́ ẹ̀ bá ti preach self-love we are as good as nothing because aláti fi mú unity and okay tá a bá sọ ìṣẹ̀ṣe today okay tí Christian àti Muslim tó bá lágbára can ìṣẹ̀ṣe end the bad government in Nigeria can the Muslim end the bad government in Nigeria can Christian end the bad government in Nigeria tí ò bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ let us preach more of self-love let us come together anybody tó fẹ́ tẹ̀lé ẹ̀sìn ẹ̀ kì í ṣe tipátipá kí n gbà allow me to preach allow me to target èèyàn you understand so mo ti sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní gbogbo nǹkan tẹ́ bá mọ̀ ẹlòmíì sì ó lọ sí ilé oníṣẹ̀ṣe wọ́n ní kó gba àkọ́kọ́ wá kó lọ fi sí orí bẹ́ẹ̀dì ẹ̀ wọ́n ní kó má sọ fọ́kọ ẹ̀ o má jẹ́ kẹ́ anybody mọ̀ o àárín òru ló máa lọ ṣe kíní yìí o àárín òru ló máa bọ́ta lọ síbi kankan lọ ṣe o ọ̀dà àṣẹṣe náà ní kíní yẹn wà bẹ́ẹ̀ náà ni ìwẹ̀ kan wà òru ló máa lọ wẹ̀ o máa lọ wẹ̀ lóru o máa wẹ̀ lóru ni o bẹ́ẹ̀ náà ni Muslim ẹran kan wà o ẹ̀wọ̀n ara ẹran funfun wá gbogbo lọ you understand àfi jókòó àdúrà o táwọn ẹni yẹn tí wọn bá lówó ṣáàyè wọn máa padà improve àbí ọkọ àwọn àlójú kan bẹ́ẹ̀ nǹkan tó yẹ ká sọ nípa ìṣẹ̀ṣe wa or Christian Muslim ni pé ẹ jẹ́ ká fi charity sí ká fi build the country wa ká fi build àwọn èèyàn because tó bá délé babaláwo míì obìnrin àbọ̀kọ̀ yẹn máa padà di ìyàwó babaláwo àárín lórí TV ó ṣẹlẹ̀ as a Christian ó ṣẹlẹ̀ as a Muslim báwo la ṣe lè ohun tó ní kálukú bá gbàgbọ́ condemning one kìíní yẹn protest bẹ̀rẹ̀ simple question ni pé àwọn fẹ́ learn nínú nǹkan tẹ̀ ń sọ but the way you are talking as if you are dumb pé n ta mọ̀ yẹn fẹ́ dárúkọ Israel we are mo ń rí pé à ń condemn ni kò sẹ́ tó lè force mi láti gba nǹkan tó gbà yẹn torí ìmọ̀ tó wà lórí mi ò gba Ọlọ́run mi sódì mo fà kọ́kọ́ yọ ń bẹ̀ if I want to preach to people I will preach to them tó jẹ́ pé they will for anything tí bá preach fún yàn tó lè fall in love sí ẹ jẹ́ pé kò gbá kiri yẹn ni then I move to somebody else tẹ̀mí ni pé unity ń tó àmọ̀ yẹn báwo la ṣe lè fi gba ìlú wa padà because tabarika lọ sínú ìṣẹ̀ṣe ni wọ́n fi ta everybody sọ pẹ̀lú náà fi sọ wọ́pọ̀ pẹ̀lú òyìnbó ìṣẹ̀ṣe ni àbí àwọn olókòyọ̀ lẹ́rú ṣé ká bẹ̀rẹ̀ sí lọ wọ history of Yorùbá land àti Igbo land àwọn Igbo àwọn náà níṣẹ̀ṣe wọn lọ́wọ́ àbí ṣé wọ́n ṣe ṣáàṣì lẹ́ni ni. Apostle, you mean àwọn wo ló tà wá sóko ẹrú
àwọn náà mo fẹ́ sọ ẹ jẹ́ ká túlẹ̀ ṣẹ́ni mi máa avoid question mo máa avoid question náà mo máa ń ṣe decide a máa bèèrè lọ́wọ́ Google sí mo máa sọ fún wa gbogbo àwọn máa gbọ́ báwo ló ṣe ṣẹlẹ̀ kí ni àkọ́kọ́ mọ̀ ní Áfíríkà kí ló jẹ́ kí dúdú pọ̀ jù labroad kí ló jẹ́ kí dúdú àwọn ẹlòmíì àwọn 80 bọ́lá ti kó wa wá ilẹ̀ dúdú náà ti kó wa wá 80 gbogbo àwọn dúdú tó lọ káàkiri tọ́pí káàkiri yẹn báwo lọ ṣe rí wọn mú àbí iṣẹ́ ọba ń sìn àwọn ọba wá sí ìní ti sálọ ó ti lọ ṣe Christian àwọn ọba wá sí iṣẹ́ ọ̀dà ìṣẹ̀ṣe kọ́ lọ́wọ́ ni kí náà lọ ṣe níbi ọba ti lọ sí Mẹ́kà ọba ti lọ sí church you understand báwo kí ló fà á tó kó ẹrú fi bẹ̀rẹ̀ mo fẹ́ mọ̀. ok ṣé mo lè fún yín lésì sá. ẹ wo bí let us make it brief mo fẹ́ wọ accurate question. you said a lot of things which require an answer to. màá máa fún yín ní answer èèyàn kan as brief as I can. ṣé ó ti yé yín. question ti fẹ́ bèèrè lọ́wọ́ yìí báwo la ṣe wọ. ẹni sùúrù you asked a lot of questions nínú nǹkan tẹ́ sọ. so ẹ bá kàn sọ ọ̀rọ̀ sílẹ̀ ẹ wá rí answer lórí nǹkan tẹ́ sọ. lọ́nà yẹn ká bẹ̀rẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan báwo la ṣe wọ. ṣe mọ̀ pé ẹni sùúrù ṣe mọ̀ pé kì í ṣe ẹ̀yin nìkan la wà ń bí ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà ń bí. so tẹ bá dẹ̀ sọ ọ̀rọ̀ àìmọye èèyàn tó ti gbọ́ nǹkan tẹ́ ẹ sọ tí wọ́n dẹ̀ ti ronú. ìyá mi ẹ̀yin lẹ mú kiri yìí mo rí pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ń tọ́ṣì other religion as if they are dead religion. ok ẹ jẹ́ kí n kọ́kọ́ dáhùn ìbéèrè yín nípa bẹ́ẹ̀ ṣe sọ wípé báwo ni wọ́n ṣe kó wa lẹ́rú ẹni sùúrù. ẹ̀yin lè máa mọ̀ pé you're insulting other religion. ẹni ok gbogbo yìí. ẹjọ gbogbo ilé ẹjọ fún mi ìṣẹ́jú kan mo ti lísì sí gbogbo nǹkan tẹ̀ ń sọ látàárọ̀ alẹ́ mo rí i pé ó dà pé ti fẹ́ máa da nǹkan míì sínú ibi torí gbogbo láti àárọ̀ a ò mú Christian yàtọ̀ a ò mú Muslim yàtọ̀ bẹ́ẹ̀ náà mo rí religion yàtọ̀ so fún wa madam tó wọlé láti wá kéde mi ìmọ̀ nǹkan tó máa ń ṣe yẹn wá kéde ìṣẹ̀ṣe fún wa ni o kò yé mi baba Friday náà ó yẹ iná wá kéde ìgbàgbọ́ fún wa ni o kò yé mi torí tó bẹ̀rẹ̀ pé gbogbo àti ya wìrì kò yé yín àmọ́ wá já sí nǹkan tí ò make sense àwa fi máa tẹnu bọnú nǹkan tí ò kàn wá ìṣẹ̀ṣe kọ́ ló kó wa lẹ́rú ẹni sùúrù ìṣẹ̀ṣe kọ́ ló kó wa lẹ́rú ọmọ bàbá wa ló kó wa lẹ́rú kò yé yín mo láti make me clear for every one of us ìṣẹ̀ṣe kọ́ àní ìṣẹ̀ṣe náà kò wá tó tó bá ń wọ anybody lè ṣe ṣé kò yé yín ara kan tá à ń sọ láti bẹ̀rẹ̀ gangan ni gbogbo àti wà fún ọ̀padà sí i tá à ń bára wa jiyàn lórí nǹkan tí ò make láti bára wa jiyàn sí. Religion is here for anybody to do any religion you are comfortable with. Kò bá wùn mí kí n mú mọ́tò mi kí n sọ di ọlọ́run mi pọ́blẹ́mù tèmi nìyẹn but àwa Nàìjíríà a máa ń gbàgbé kinní kan do we think pé only 3 religion ló wà? No, we have up to 1 million religions round the world. Nǹkan tó bá believe inú ẹ̀ ló believe inú ẹ̀. You didn't have to come and bring your own religion and come and tell me to do your own religion. Mo count it as an insult. So ẹjọ́ ní ibi ilé ni àwa sọ̀rọ̀ generally ni àbá ọ̀rọ̀ religion kankan wá tó bá wùn ẹ́ kó sin igi ẹjẹ́ gbà lọ sí igi ẹ̀ kò bá wùn ẹ́ kó sin ọ̀pẹ máa lọ sí tó bá wùn olúkálùkù ṣe ẹ má wàá sọ bí ìdí religion place láti máa bára wa jiyàn ẹjọ́ mo bẹ̀ yín ni torí mo rí pé tí ń take so personal and sin láti take lọ síbi tó yẹ kó lọ ẹjọ́ ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa religion kan ṣe tèmi mọ̀ ó ní pé kí gbogbo wa ká nífẹ̀ẹ́ ara wa ká láìka ara wa ká gbára wa nímọ̀ràn tó dáa kò bá àwọn ẹ̀ kó bọ́ jíjọ́ tó bá fẹ́ bọ́gi ẹ pè mí máa wá jókòó wọ́n ló ní igi tó ń bọ̀ máa jókòó máa jẹun méjọ kó ṣe oúnjẹ ń jọ yẹn ká lè rí jẹ nígbà tá a wà kékeré nígbà tá a wà kékeré wọ́n ní ọ̀rọ̀ kan wọ́n pe àwọn ní harry kisna wọ́n gbọ́ ráìsì kan báyìí wá tàbá tí ń bọ̀ láti ṣọ́ọ̀ṣì àyàkó sínú harry kisna àjẹun yó ó wà lóṣooṣù àjẹun yó bámbám wà lóúnjẹ èṣù lájẹ no problem àlọ́lé tiwa nìyẹn oúnjẹ èṣù lájẹ òun la fi gbé dọjọ́ èmi wọ́n ṣe christian bẹ́ẹ̀ náà ṣe oníṣẹ́ ṣe tí ni mo rántí ọdún yẹn náà tí
àwọn dáàdì mọ́ bá fẹ́ ṣe léyà àkóra wọn látẹ̀kọ́ ó di Abẹ́òkúta gbogbo oúnjẹ ará àdúgbò la máa jẹ tán pẹ̀lú inú kan a sì ń live so ẹjọ́ ń sọ́dọ̀ Ọlọ́run ẹ má jẹ́ ká máa sọ fún wa pé religion kan ni ò ṣe kiri kankan no respect your religion and keep your religion to yourself please. Olúgbẹ̀dù àríyọ́rán náà iná lójú iná lẹ́nu ajọ́ngọ́dọ̀ ọkùnrin baba God bless you for that your contribution Uncle Frayo àti sister mi ẹ like Olúgbẹ̀dù boy sọ we have over 12,000 religion mẹ́ta péré ló gbà pọ̀ lọ́hùn wà nù wọn ìdẹ̀yẹ kọ́lá fẹ́ lọ everybody with his or her own belief ṣẹ́rí ìdí tèmi fi kí á gí religion lélẹ̀ tẹ bá mú àfa kan sílẹ̀ sí láwọn ibì kan a sọ fún yín pé over 40 kìíní kan years Islam yìí lòun ti ń ṣe ẹ bá tún mú láwọn ibì kan ẹ̀rí tá a sọ fún yín pé àfa yìí ó ti fi tírà pààyàn rí ẹ̀rí níbì kan sọ pé àfa yìí ó ti fi tírà gbàyàn lẹ́rìí ẹ̀rí àfa yìí wọn ló ti fi tírà ṣe kìíní kan rí tẹ́ ẹ bá tún wá sí Christendom ẹ tún pàdé ẹlòmíràn tó sọ fún yín pé over 50 kìíní kan years inú Christianity lọ bí àwọn sí ẹni ẹ náà lè ṣàlàyé wípé òun rí ibi tó ti fi Bible ṣépè fún ọ̀rì tó wọgbó òun rí ibi tó ti fi Bible ṣépè fún ọ̀rì tó là àmì òun rí ibi tó ti fi Bible ṣàdúrà fún ọ̀rì tó là òun rí ibi tó ti fi Bible ṣèyà sí mímọ́ fún ọ̀rì tó ṣẹ bẹ́ẹ̀ náà ni tẹ́ bá wá sí àwọn tó wà ní ìṣẹ̀ǹbáyé òun náà sọ fún yín pé over kìíní kan ìfà bàbá tó bí bàbá yàrá ìyá òun ìdí kìíní lọ bì sí àìkìíní kan ìgbà kan àwọn ti ń ṣe kìíní ìbọn láti ìgbà kan àwọn fi ṣe bẹ́ẹ̀ àwọn kọ́lé àwọn ra mọ́tò ń bẹ̀ kò sí nínú pátì mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó common nìyẹn both Christianity Islam àti the so-called followers of Ọ̀rúnmìlà tẹ́ bá lọ káàkiri àgbáńlá ayé across the globe ẹ máa rí àáfàá tó ṣe dáadáa ẹ máa rí àáfàá tí ò ṣe dáadáa ẹ máa rí Christian tó ṣe dáadáa ẹ máa rí Christian tó ṣe dáadáa ẹ máa rí babaláwo tó ṣe dáadáa ẹ máa rí babaláwo tí ò ṣe dáadáa ohun tó wá ń jẹ́ ẹ̀sìn ní ìwà ẹ gangan ìhà ẹ láàrin ọmọlàkejì ẹ àwọn nǹkan tẹ́mi bílíìpù jẹ́ ẹ̀sìn nìyẹn àìmọye èèyàn tó gbẹ́sìn lórí tó yẹ pé wà wẹ́ ò ṣe é rí I'm not a saint either but ọ̀pọ̀ àbánukọ́ ló mẹni tí ó mọ́ tán so èmi ò ń báyàn sọ pé ẹ̀sìn ti tiẹ̀ ẹni tí mo lè bínú sí tó bá ń sọ̀rọ̀ lórí ẹ̀sìn yẹn tó bá condemn ẹ̀sìn yẹn kan o ní láti condemn ẹ̀sìn tí wọ́n condemn pé fake ni ẹ àwọn tó ń ṣe látọdún tó ti ń ṣe àwọn náà bá àwọn èèyàn bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn náà tó bá pè wọ́n jáde wọ́n máa rẹ́rìí mú wá pé àwọn ń ṣe oúnjẹ bẹ́ẹ̀ òun rí bẹ́ẹ̀ àwọn ti fi ìsàsí lérí ilé dàwó àwọn ti fi ìsàsẹ́yàn rí tó bímọ láyọ̀ àwọn ti fi ṣe kíní rí ní gbogbo ẹ̀sìn mẹ́ẹ̀ta tẹ́ bá kó sílẹ̀ ní kálukú máa testify so kí la wá bára wa jà fún pé mo gbà tiẹ̀ mi ò gbà tiẹ̀ a máa fà á títí di wọ sínágọ́gù ni so everybody with his or her own belief ẹ tó bá jẹ́ àfa kó jẹ́ àfa ẹ tó bá jẹ́ pastor kó jẹ́ pastor. ẹ jọ sọ àwọn mo ti pẹ́ díẹ̀ lórí platform yìí. ohun tó jẹ́ mí lógún jù ni pé brother Olúgbẹ̀dù nǹkan tó dà wá sí ní Nàìjíríà yìí sìn báyìí ìdààmú ìpọ̀ wọn lọ ń gbówó epo wálẹ̀ àwọn mọ́tò tí ìdúró kù ọ̀dà Olúgbẹ̀dù dẹ̀ ló fi síbẹ̀ òun ló fi sórí ìjókòó yẹn ó sọ fún wa kó máa da Olúgbẹ̀dù ni ó ta bánà nígbà tó ń dìbò fún ó encourage àwọn èèyàn kan dìbò fún òun ló jẹ mí lógún ọ̀rọ̀ Nàìjíríà ló jẹ mí lógún ẹ̀sìn kọ́. amagẹ́ẹ̀tì bọ̀ ọ̀nkú Olúgbẹ̀dù amagẹ́ẹ̀tì wọn ààrẹ fẹ́. distract wa pípẹ́ ọ̀rọ̀ Nàìjíríà ẹ̀jẹ̀ kí ni way forward people are really suffering o. ẹ mọ̀ nǹkan tí inú mi fi dùn tọ́rọ̀ tẹ sọ yẹn ni pé nígbà àwọn tó ń bọ̀ ni wọ́n bá mi kó ìwò bọ̀ àti èpè àtẹni bá purọ́ mọ́ mi náà àá lò fóun náà so iṣẹ́ tó dé orílẹ̀-èdè àtẹni tó purọ́ mọ́ mi àá lò fún wọn ẹ má wọ̀ ló ti wà nílẹ̀. òun kú ṣe ẹ̀sọ́ pé ká vóòtì fún àwọn dáàdì. kó ta ń dáàdì wo náà vóòtì fún. àwọn dáàdì tó wà ń bẹ̀. mi ì mọ dáàdì tó wà ń bẹ̀ tẹ̀lé kan vóòtì. Oh my God! ẹ wo Global Motors mi ní parọ́ òde èèyàn gbọ́dọ̀ pawọ́ wájú Ọlọ́run mo pẹ̀lú àwọn tó sọ wípé kán fóòtù fún dádì o mo guilty o mi ní gbẹ̀ṣẹ̀ even though mi ò sí níbẹ̀ bẹ́ẹ̀ mi ní parọ́ mo pẹ̀lú àwọn tí wọ́n encourage àwọn tó wà bẹ́ẹ̀ pé no tó bá ti sọ pé kinní kan máa ní no mo pẹ̀lú so I raise up my hand mo pẹ̀lú àwọn tó sọ pé dádì wa ni ilẹ̀ yìí sà. ọ̀rọ̀ ìyàbọ̀ kì í ṣọ̀rọ̀ ẹnìkan o. èmi ò support yẹ o èmi ò tiẹ̀ support yẹ o.
Apostle mi ò sọ ti yín o, tèmi lèmi ń sọ o. Mo ní kó pẹ̀lú ẹni tó sọ bẹ́ẹ̀. ní ìdí èyí mà gbogbo tí wọ́n ti ń gbà lóṣù mà ẹ máa dà sí nàìjíríà fáwọn tẹ́bí ń pa nàìjíríà lọ́dẹ̀ wà náà tó sọ́pọ̀ tẹ̀. Àti ẹ̀ wá ń gbìyànjú bẹ́ẹ̀ nísìnyí oore ti sú wá ṣe o, èmi ò ṣe nǹkan kan sí Nàìjíríà fún o. Èmi ò ṣe nǹkan kan, ẹ má sọ no. Uncle Halfman tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn, mo ti stop, my hand raised up. Mo ti ń ná owó mi pẹ̀lú àwọn ọmọ mi ń bi no December give out nothing, I'm not doing it. Ó dẹ̀ ti wọlé báyìí. No, mo ti wá realize pé oore ti ṣòro fún Nàìjíríà, mi ò ṣoore o, mo sorry. Ẹjọ́ ẹ má ṣòro lọ́ndì 26 o. Ẹjọ́ tó bá tì mí mọ́lé irọ́ mo sorry, mi ò ṣoore nǹkan. Ẹjọ́ ẹ jẹ́ ìpolówó fíìmù fún ẹjọ́ lọ́ndì 26 ẹ wá sórí platform yẹn o. Màá lọ́ọ̀tì fíìmù mi tuntun tí mo ṣe fẹ́ gbé jáde pẹ̀lú wẹ́bsáìtì mi. Ẹjọ́ ẹ fọ́lọ̀ mi lórí YouTube ẹjọ́. Ẹ bá mi subscribe gbogbo yín ẹjọ́ tó lọ lọ́hùn. Ẹ bá mi share ẹjọ́. Ẹ fi Nàìjíríà lẹ̀ pẹ̀lú tiẹ̀ ẹni bá fẹ́ ṣoore wọ́n fẹ́ kọ́ lọ tì wọ́n lé àpàdé ẹni ọdún yìí. Torí nígbà tí gọ́ọ̀mẹ̀ntì tó ń kówó jẹ tí ò ṣoore fẹ́ anybody. Àwa lóhùn ká ṣoore fún yàn. Àwa táwa ń ṣoore fún ẹ wá sọ wá dé lẹ́bi. Ẹ wo bọ̀bọ́ yìí ṣì wà láti mọ̀lélé èní kan náà máa lọ ṣe kéèsì ẹ̀. Èní ní 6 kẹ èní ta ló gbọ́ pa kéèsì ẹ̀ tí wọ́n ti release àbọ̀ṣì sí mú síbẹ̀. ẹ wo nìyẹn kéèsì wo sà. Kílókọ̀mánì ti ń jẹ́. Oríyọmí. Èní ìlànà máa lọ kóòtù tí jọ́ọ̀jì bá rántí wá. Torí jọ́ọ̀jì máa ń ṣìnà níjọ́ tó máa fẹ́ ṣe lóore ní kí tó máa lọ kóòtù. Ìjọ ẹ̀ lórí máa fọ́ jọ́ọ̀jì àtijọ́ ẹ̀ ní kí jọ́ọ̀jì sọnù. So ẹ̀mí ọmọ ẹjọ́ ẹ fọ́lù èmi ò lọ́kọ̀ọ̀tò. Mo bá wù ìfẹ́ kí dìbò fún Tinubu lẹ́ẹ̀kejì láti ẹnu. Wọ́n sọ fún yín lákọ̀ọ́kọ́ ẹ má dìbò fún Gbẹ̀dú ká má parọ́ máa yẹn ó máa wọlé lẹ́ẹ̀kejì bí Nàìjíríà fẹ́ bẹ̀rẹ̀ kan. ó ṣú ọ̀bàjẹ́. Ẹ máa gbé yàrá ṣe rí Ọlọ́run fẹ́ ṣe kankan fún Nàìjíríà. Wọ́n fẹ́ ìyá yẹn ó máa mú wọn dáadáa láti tó ń sìn wọ́n ní give us time. Give us time. Ẹ lọ irọ́ àpọ́sù ìrọ̀lẹ́ pa ẹ lọ fọkàn balẹ̀. Mo ti ẹ wo bí ṣe mọ̀ pé tó bá ti di ọdún 25 fún sìn mo máa ń rántí ni ìjọ tí Nàìjíríà ti get it wrong. In fact ọjọ́ birthday mi mo wà áwọ̀ tí ìbá bẹ́ẹ̀ mo mi rí pé bẹ́ẹ̀ ni mo gbọ́ baálẹ̀ kò dáa baálẹ̀ ń jí àpótí ìgbògbé wọ́n fi ìgò àti òkúta. Mo gbọ́ baálẹ̀ kò dáa. Darí mo láàkì ìlú yẹn fún kankan ni pé tí ìyá yẹn bá wá mú